Ó ṣẹlẹ̀, wọ́n ní Ayederu Iwe-Ẹri Ileewe Girama ní Gomina Ondo ń gbé kiri. Kété tí ọ̀nàrẹ́bù Lọ́kì Orímisàn Ayédatiwa ti gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí gómìnà tuntun tí yóò máa darí ètò ìṣàkóso ìpínlẹ̀ Ondo lẹ́yìn ikú ọ̀gá rẹ̀ olóògbé Rotimi Akeredolu lọ́jọ́ 26 oṣù kejìlá ọdún 2023 ní ọ̀kan òjọ̀kan awuyewuye tí ń jẹyọ lórí ìwé-ẹ̀rí kan tó gbà láti iléèwé tó ti kẹ́kọ̀ọ́ jáde. Ohun táwọn alátakò gómìnà ọ̀hún tẹnumọ́ jùlọ ni pé irọ́ pátápátá ló wà nínú ìwé-ẹ̀rí oníwèé mẹ́wàá wáyẹ́ẹ̀kì tó ní òun gbà níléèwé girama Ìkòsí high school Kétu èyí tó wà nípínlẹ̀ Èkó níbi tó ti ní òun kẹ́kọ̀ọ́ jáde lọ́dún 1982. Wọ́n ní kò ṣeé ṣe kí wọ́n dá iléèwé girama náà sílẹ̀ lọ́dún 1980 kí wọ́n sì yára bẹ̀rẹ̀ ìdánwò wáyẹ́ẹ̀kì ní 1982. Ohun tí wọ́n sì ń fà lọ́wọ́ rèé tí lẹ́tà kan fi jáde lórí ẹ̀rọ ayélujára. Ẹnìkan tó pe ara rẹ̀ ní DSP Tahir Usman láti ọ́fíìsì àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tó wà l'Àbújá ló fọwọ́ sí lẹ́tà náà. Ohun tó sì pe àkọlé rẹ̀ ní àbájáde ìwádìí àwọn ọlọ́pàá lórí ẹ̀sùn ìwé yíyí tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Lọ́kì Ayédatiwa. Kókó ohun tó sì wà nínú lẹ́tà tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí ni pé iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan Ayédatiwa. Ohun tí àbájáde ìwádìí ọ̀hún sì fìdí rẹ̀ múlẹ̀ ni pé ọdún 1980 ní ìjọba Lateef Jákàndé tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkó nígbà náà dá iléèwé Ìkòsí high school sílẹ̀ tí Ayédatiwa tí wọ́n fẹ̀sùn kàn sí lóun ṣe ìdánwò àṣekágbá oníwèé mẹ́wàá níbẹ̀ lọ́dún 1982 ìyẹn lẹ́yìn ọdún méjì péré tí wọ́n dá a sílẹ̀. Látìgbà náà làwọn alátakò Ayédatiwa kò ti ní orin míì tí wọ́n ń kọ mọ́jú pé Ayederu Iwe-Ẹri ló ń lò lọ. Gbogbo àlàyé tí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà ọ̀hún sì ń ṣe láti wé ọ̀gá wọn mọ́ kò dàbí ẹni pé ó wọ àwọn èèyàn wọ̀nyí létí rárá. Kí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ọ̀gbẹ́ni Múyìwá Adéjọbí tó ṣẹ̀ṣẹ̀ wáá fi àtẹ̀jáde míì síta lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 5 oṣù kẹrin tá a wà yìí nínú èyí tí wọ́n ti fi àbájáde ìwádìí tiwọn náà síta. Adéjọbí nínú àtẹ̀jáde rẹ̀ ní irọ́ àti ayédèrú pátápátá ní àbọ̀ ìwádìí tí wọ́n ń gbé kiri lórí ẹ̀rọ ayélujára nítorí kò sí ẹ̀rí ìdánilójú kankan pé olú iléeṣẹ́ ọlọ́pàá l'Àbújá ni ìwé ọ̀hún ti jáde wá. Ó ní tí irú nǹkan bẹ́ẹ̀ bá tilẹ̀ wáyé níbikíbi ẹni tó pe ara rẹ̀ ní igbákejì kọmíṣánná ọ̀hún kò láṣẹ lábẹ́ òfin tó di àwọn ọlọ́pàá láti gbé irú ìwádìí bẹ́ẹ̀ jáde fúnra rẹ̀. Ó ní àwọn ti bẹ̀rẹ̀ ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí láti mọ húlẹ̀húlẹ̀ ibi tí àtẹ̀jáde ọ̀hún ti ṣẹ̀ wá tí iléeṣẹ́ ọlọ́pàá kò sì ní fi ọ̀rọ̀ náà ṣe ọ̀rọ̀ àṣírí rárá lẹ́yìn tí àwọn bá ti rí ìdí òkodoro. Adéjọbí wá rọ àwọn aráàlú láti kíyèsára lórí irú ìròyìn tí wọn yóò máa gbàgbọ́ tàbí tàn kálẹ̀ káàkiri. Olúṣèyẹ Iyadé ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.